Pẹ̀lú bó ṣe kù wákàtí díẹ̀ tí àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun yóò yan ẹni tí yóò jẹ́ abẹnugan wọn, ìwádìí ti fi hàn pé àwọn méjì ni wọ́n ń du ipò náà báyìí. Bó tilẹ̀ jẹ́ pé àárín gbùngbùn Ọ̀ṣun ni Ọ̀nàrẹ́bù Tajudeen Adeyẹmi àti Ọ̀nàrẹ́bù Adéwálé Ẹgbẹdun ti wá síbẹ̀, àwọn méjèèjì ni wọ́n fẹ́ kojú ara wọn. Ọmọ bíbí ìlú Ìkìrun níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Adeyẹmi, nígbà tí Ẹgbẹdun jẹ́ ọmọ bíbí ìlú Àṣìn níjọba ìbílẹ̀ Odò-Ọ̀tìn. Adeyẹmi ti kọ́kọ́ lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP láàrin ọdún 2007 sí ọdún 2011, òun sì ni olórí àwọn ọmọ ilé tó pọ̀jù nígbà náà. Ìgbà àkọ́kọ́ nìyí tí wọn yóò dìbò yan Ẹgbẹdun sí ilé ìgbìmọ̀ aṣòfin, bó tilẹ̀ jẹ́ pé ó ti ń ṣe òṣèlú lágbègbè rẹ̀ láti ọdún díẹ̀ sẹ́yìn. Agbẹjọ́rò ní Adeyẹmi, ó sì ti tó ọmọ 50 ọdún nígbà tí Ẹgbẹdun jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú ètò ọ̀gbìn, ó sì ti súnmọ́ ọmọ 40 ọdún. Ní báyìí tí gómìnà Nurudeen Adémọlá Adeleke ti kéde pé ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, ìyẹn ọjọ́ 6 oṣù kẹfà, ni àwọn aṣòfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn yóò jókòó fúngbà àkọ́kọ́, tí ìrètí sì wà pé wọn yóò yan àwọn olóyè ilé lọ́jọ́ náà. Ó dàbí ẹni pé púpọ̀ àwọn aṣòfin ọ̀hún ni wọ́n ti pinnu ẹni tí wọ́n fẹ́ lò. Ìwádìí etí ọba láàrin àwọn tó wà níjọba àti lọ́dọ̀ díẹ̀ lára àwọn aṣòfin tuntun náà fi hàn pé Ọ̀nàrẹ́bù Adéwálé Ẹgbẹdun ni gómìnà Adeleke fúnra rẹ̀ nífẹ̀ẹ́ láti lò gẹ́gẹ́ bí abẹnugan. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣòfin náà ṣe wí, eléyìí kì í ṣe tuntun rárá. Ọmọọba Oyinlọ́lá fi ìfẹ́ hàn sí Adéjàre Bello. Gómìnà Arẹ́gbẹ́ṣọlá fi ìfẹ́ hàn sí Najim Salam. Kódà Arẹ́gbẹ́ṣọlá yìí kan náà ló fa Timothy Owóyè sílẹ̀ fún Oyètọ́lá gẹ́gẹ́ bí abẹnugan ilé. Lára ohun tí wọ́n tún sọ ni pé ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ni ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ti wá. Borípẹ́ ni gómìnà tí ó ṣẹ̀ṣẹ̀ kúrò níbẹ̀ ti wá. Ó sì yẹ kí ipò tó tóbi mìíràn ó lọ sí agbègbè Odò-Ọ̀tìn. Ṣùgbọ́n èrò àwọn amòye kan ni pé ìrírí làgbà, kò yẹ kí ẹgbẹ́ òṣèlú PDP torí ohunkóhun mú ẹni tí kò tíì ní ìrírí kankan nípa ìdarí ilé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí abẹnugan. Àmọ́ ṣá, nígbà tí yóò bá fi di aago 12 ọ̀sán ọjọ́ Ìṣẹ́gun, ìgbàgbọ́ wa ni pé gbogbo nǹkan tó ń rùn nílẹ̀ yóò ti tán. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.